ẹgbà ọpẹ́ wa ẹgbà ìyìn wa àti wá débi làwọn àwa akẹ́kọ̀ọ́ ni lọ wá kọ́ wa etí gbọ́ àyà ìgbàsí lọ fi fún wa kẹràn wa lọ́wọ́ bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa alẹ́ àbẹ̀tà ló náà kà sí ọlọ́run. Mo kí apá apá ìsinmi òní ẹni wọ́n ṣe púpọ̀ rẹ̀ yóò sì dára fún wa. Ọ̀rọ̀ kan ní àyẹ̀wò lédè nínú ọ̀rọ̀ Jésù Olùgbàlà eléyìí tó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa láti kọ́ láti mọ nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ kẹ́kẹ́ ká ṣe àti eléyìí tó yẹ ká ṣe. Ìgbà tá a nínú ìwé Mátíù kíkàwọ́ ẹsẹ̀ ìkẹfàn àwọn èdè kan bẹ́ẹ̀ tí a gbọ́dọ̀ gbéyẹ̀wò torí àwọn kan sì ẹsẹ̀ túmọ̀. Alábùkún fún ni àwọn onílàjà nítorí ọmọ Ọlọ́run ni a máa pè wọ́n. Ẹ ṣe ní ọ̀nà mìíràn alábùkún fún ni àwọn tí ń wá àlàáfíà because tó bá ń lajà àlàáfíà ló ń wá. A ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa dá wàhálà lẹ̀ nínú ìlú láàrin ẹbí tàbí ní àwùjọ àwọn ènìyàn. A gbọ́dọ̀ jẹ́ ọmọ àlàáfíà. Bàbá rẹ̀ ń sọ pé àlàáfíà kí ni ìtumọ̀ àlàáfíà? Àlàáfíà ló ń jọba nígbà tí ọba sí ògbójìyàn tí ò sí ìjà tí ò sí ìta. Ń tẹ́ máa rí bẹ́ẹ̀ ní àlàáfíà. Jésù wa ń sọ ó ní alábùkún fún ni àwọn onílàjà nítorí ọmọ Ọlọ́run àwọn àpò wọn. Lédè kan ní pé gbogbo àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run pátápátá a gbọ́dọ̀ sí lára àwọn tí ń dájà tí ń dárúkọ èèyàn lẹ̀. A gbọ́dọ̀ jẹ́ tó ń wá àlàáfíà láàrin ẹni méjì. A gbọ́dọ̀ jẹ́ rúsídá. A gbọ́dọ̀ jẹ́ dáadáa. Ẹ parí ẹ̀ ewu ẹ̀dá. A gbọ́dọ̀ jẹ́ ẹni àlàáfíà ní gbogbo ọ̀nà. Àwọn ẹsẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ wá wọn mọ bí lẹ́kàn lò ó. Ìjà tí ò yẹ kí wọ́n dá sí ni wọ́n ní wọ́n wá àlàáfíà lórí rẹ̀. Ọlọ́ba sọ wípé ìbùkún ní fẹ́yìn ńlá jà tó ọmọ lọ́nà ẹ̀ lọ́gbọ̀n ó lójú ìjà tó lè dá sí. Ó lójú ìjà tó lè sọ pé ọ̀fẹ́ yẹjú. Káfíń ọ̀pẹ̀ ní ọmọ Ọlọ́run. Àwọn ìjà kan bẹ tó o bá yọjú síbẹ̀ òpònú náà máa pè ọ́ kì í sọ ọmọ Ọlọ́run. Ọlọ́run ẹ̀ jẹ́ agbóhùn ẹ sàmì dáadáa. Ìjà tọ́lọ́ sọ pé kọ́ ọ yẹjú ní kó o rí báàrin èèyàn méjì dàrú tó o lè yẹjú rẹ̀ ní ọ̀nà tí ò ní mú ewu lọ́wọ́ fún ọ tó o yẹjú ọ̀rọ̀. Ẹni méjì ń jà báyìí ní ìsìn ẹnìkan lọ yọ àdá ẹnìkan yọ àáké ọwọ́ adìẹ ẹsẹ̀ fún pé alábòkun ní fún àwọn onílàjà torí ọmọ Ọlọ́run ni a máa pè wọ́n lọ́lọ́ tẹ́rí sí àwọn méjèèjì ẹ̀mọ́ jà mọ́ ẹ̀sánú ajé ẹ̀mọ́ jà ọmọ náà gbọdọ̀ jà ó mọ̀ pé ẹni tó lọ yọ àáké ẹni tó lọ yọ àdá èṣù ti gbénu rẹ̀ ní. Àìmọ̀ yìí ti kúkú ọ̀rọ̀ wọ́n ti kúkú ìwà ìmọ̀ kan. Àbájọ mi sọ pé àwọn èèyàn ní ṣègbè torí pé wọn kò ní ìmọ̀. Ẹ̀tọ́ rẹ̀ ò dá sí ìjà tó mú àdá lọ́wọ́ tó mú àké lọ́wọ́ tó mú ìbọn dání.
àìmọye ló ti kúkú yà tó fẹ́ lájà òun ní bá kúkú yà sàmì dáadáa. Ìkànsẹ̀lẹ̀ lọ́sùn state Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ ìyá méjì náà ń bára wọn jà ọkùnrin náà méjèèjì ìyá àgbàlagbà ẹ má jà èṣù rèé ẹ má jà ẹsẹ̀ tí kan gbé tó ní kó ń gbélu èkejì àyà ìyá ní ẹsẹ̀ bá bí ìyá ṣe mú kìlọ̀ nínú ibẹ̀ ni ìyá kú sí. Ẹ̀dẹ̀ tí mo fi lẹ̀ wá pé ẹni bá báyìí sinna máa bá ẹsẹ̀ yóò túbọ̀ sí kó ọ̀rẹ́ ní tí tó mọ̀ kó ló dání kọ́ lọ tẹ́lẹ̀ sí pé ọlọ́run ní kẹ́ ẹ mọ́jà mo fẹ́ wàásù sí ọ. Bí mo ṣe jẹ́ pásítọ̀ yìí tí n bá dání tí ń jà tó bá dà tó mú kankan dání o ò ní rí níbẹ̀ o torí mi ò tí ì sí náà ti kú. Mo lè dúró lókèrè ẹ̀mọ́jà ló sì máa fẹ̀yìn rẹ̀ kì í ṣe máa pé Holy Ghost cover me the blood of Jesus cover me ọ̀fẹ́ yẹn irú ìjà bẹ́ẹ̀ ọlọ́run ọ̀sùn ọgbọ́dọ̀ mọ irú ìjà tó lè dá sí ìwọ ló gbọ́dọ̀ jẹ́ tó ń dá ìjà sílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ dá ìjà sílẹ̀ tó bá jà láàrin ẹni méjì mẹ́ta ó lè yanjú ẹ̀ pẹ̀lú ọgbọ́n ọlọ́run bẹ́ẹ̀ kì í ṣe ìjà tó ti mú ohun ìjà olóró dání. Mo lè tó fi ń dá lójú tó sì wà rí ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ tán ṣeréṣe nítorí wọn fi ìmọ̀ àti ọgbọ́n pèrè àgbà yìí. Àwọn tí ń jàgà wọn ṣe àwọn léṣe náà ó ní Yorùbá fi pàdé wípé òun làjà ní orí ìgbà ọgbẹ́. Yorùbá wọ́n mọ̀ ṣe sáyẹ́nsì wọ́n mọ̀ ṣèwádìí wọ́n mọ̀ ìjìnlẹ̀ dáadáa. Òun làjà ní orí ìgbà ọgbẹ́ òun ní sírì sàmì dáadáa. Ọlọ́run ní ká mọ́ lájà ṣùgbọ́n ó ní wújà tá a lè là. Ìyá tó gbé omi gbóná ló fẹ́ dà sẹ́ni kejì àná àbá ń gbé pọ́ọ̀tù náà di omi gbóná sílá lọ́lọ́ pọ́ọ̀tù omi gbóná mú nítọ̀ lọ́wọ́ kí lẹ́rù pé yọ̀ sí i. Ọlọ́run rẹ̀ ní rí ìwọ́dù rẹ̀ pé torí kó lọ làjà torí kì í ṣe wíjà bẹ́ẹ̀ lọ́nà náà. Ẹ jẹ́ ká kíyèsára gbogbo wa ni mo bá sọ̀rọ̀ a ò ní sọ ìburúkú ẹ sàmì dáadáa. Bàtà nínú ìwé bíbélì orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá Hebrew 12:14 ẹ jọ kí ló sọ? Ó ní ẹ máa lépa àlàáfíà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ kà jáde Hébérù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá Hebrew 12:14 kí ló sọ? Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ibi ni mo ti fẹ́ bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ìjọ ẹ máa wò mí. Ẹ máa lépa àlàáfíà tó sì pé ẹ máa wá àlàáfíà pẹ̀lú gbogbo àwọn èèyàn. Yes. Àti ìwà mímọ́. Àti ìwà mímọ́. Láìsí èyí. Láìsí èyí ni. Kò sí ẹni tí yóò rí Olúwa. Kò sẹ́ni tó máa rí ọ̀rọ̀. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lọ́rọ̀ mi. Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn. Ẹ máa wá àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn àti ìwà mímọ́. Ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn lẹ́ni àlàáfíà. Sọ́kàn yín wà mí. Kì í ṣe gbogbo èèyàn lẹ́ni àlàáfíà. Ó dẹ̀ ní àwọn ọ̀nà tó lè fi wá àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ìyẹn ni mo fẹ́ bá yín sọ. Àwọn kan bẹ àsìtáàdì ẹni ẹ̀kọ́ ló ń gbé inú wọn. Àwọn ò ní ìdí àlàáfíà. Bóòlù sì fẹ́ bá wọn lò. Wọ́n bẹ nínú ẹbí, wọ́n bẹ nínú ọ̀rẹ́, wọ́n bẹ nínú ìjọ, wọ́n bẹ nínú àwọn ẹlẹgbẹ́dẹ́ ìjọ ń ta ọjà, wọ́n bẹ níbi gbogbo, wọ́n ń sẹ́ni àlàáfíà. They are not people of peace. Ọlọ́dẹ̀dẹ̀ ká dé àlàáfíà pẹ̀lú èyí gbogbo àti ìwà mímọ́ láìsí ènìyàn kò sẹ́ni tó máa rojọ́ bọ̀. Bóòlù àfẹ́ nífẹ̀ẹ́ láwọn tí ọba àlàáfíà. Number one, o gbọ́dọ̀ sọ ní irú àwọn ènìyàn tó o bá lò tàbí tẹ́ ẹ̀ wà bí kan náà. Àwọn kan bẹ tó ṣe wípé ọ̀rọ̀ ẹnu rẹ ni wọ́n fẹ́ gbọ́.
gbogbo tó sọ tó jẹ́ 90 tó dá wọn 99 tó dá wọn ò ní kankan mú ẹyọ kan tí o ṣe mistake o náà fẹ́ wà á àwọn èèyàn kan ń bẹ o ní ìdàtí wọn pariwo ìdákẹ́jẹ́ ló lè fi sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ tó o mọ̀ pé kì í ṣe àlàáfíà ìdákẹ́jẹ́ làlàáfíà tí wọ́n máa wá kì í ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn fèsì sí wọn kàn bẹ ohùn rẹ ni wọ́n fẹ́ mú ọ̀rọ̀ rẹ ni wọ́n fẹ́ gbọ́ ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àtiwà mímọ́ láìsí ìpínlẹ̀ kò sẹ́ni tí ó rí ọlọ́run tó o bá ti mọ ènìyàn ní ẹni ẹ̀kọ́ ẹni àsìtánì lọ sọ ara rẹ ìsọ́ra rẹ lọ́dọ̀ rẹ gan àlàáfíà lọ́wọ́ má bàa dà nǹkan kan papọ̀ ìwé Ámósì orí kẹta ẹsẹ̀ kẹta ó ní ẹni òní kẹka ó ní ẹni méjì àlèrè papọ̀ bí ẹ parí ẹ láì ṣètò wọn rẹ can two work together except they agree ẹni tí o fẹ́ bá ọ̀dọ̀ rẹ̀ ẹni tí o fẹ́ bá ọ ní kankan ṣe papọ̀ tó Ọlọ́run wá àlàáfíà lọ́dọ̀ rẹ̀ ìwàhálà ló ń wá àti rí ẹni tó sọ fún ènìyàn pé àwẹ̀ títí tí ó fi di Ọlọ́run nípè mọ́ kìíní ọjọ́ tó ọba náà ẹnu rẹ tó ọba kìíní ntọ́ ọba ti rí ẹ̀ka ní ẹ̀ mọ́ ọ̀ràn ọba rí ẹsẹ̀ yìí òní ẹ̀ máa wá àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn láì sí ìkọ̀sẹ̀ tí ọlọ́fẹ́ rọ́lọ́ ẹ̀ tó ti kìlọ̀ fún ọ péjọ tó ọba kí ọlọ́lọ́ ní amóye òdì ọ̀tọ̀ lòdì ọ̀tọ̀ ní kí ìsára a máa mú gbogbo ẹ̀ lòdì kàn bẹ bọ́ ọba kí wọ́n kí ṣe kó lòdì òfìsí fara rẹ̀ ó kẹ́ni tó ní kàn gbọ́dọ̀ kí wọ́n bá kí wọ́n máa rọ́nà ẹni ìdí ẹ̀dá kí olóòdì mọ́ kí ọ àmọ́ ọlọ́dẹ a máa wá láàfíà gbogbo èèyàn ọjà ẹ̀ káàárọ̀ mú kí ọ olóṣì sàgbàkó o ti sọ fún ẹ péjọ tó ọba kí ọjọ́ náà lọ máa jọ lọ nípẹ ó dẹ̀ wọ ọmọ kìsìn lọ ó lọ mú orógùn ọ̀kà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí làwọn lágbára àwọn ẹ̀ lọ́gbà lọ́wọ́ rẹ̀ ntí gbé ẹlòmíì ọ̀dà ẹlòmíì ó máa dákẹ́ ló kàn máa wò ó ìbá àdó àbẹ̀jì ọ̀nà tó fi lè sẹ́kù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìyẹn ìdákẹ́jẹ́ rẹ ìwà àlàáfíà kíni yóò bá sọ nínú ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ ẹnu ló mú obì jáde láti mú àpò ọ̀rọ̀ ẹnu ló mú ọ̀fà jáde láti mú àpò wọ́n fobi tá àlọ́ rẹ̀ ká mo fi ṣe lálejò nǹkan kan ọ̀fà wọn fi ń pààyàn ni ìdákẹ́jẹ́ lé ó lè ṣe lórí lọ́pọ̀lọpọ̀ ńgbà mí ìdákẹ́jẹ́ ló lè ṣẹ́kù ọ̀pọ̀lọpọ̀ mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ fún yín ẹlòmí àpamí sọ títí àtọjọ́ láti àárọ̀ ń bọ̀ bá sú mi pásọ̀dẹ̀ gbọdọ̀ sọ kó sú láti gbọ́ ibòmí ni wọ́n tà á pọ̀ bàbá di ojú mi àdórí kodò báyìí dáàdì abẹ́ ẹ ti sùn ni màá tún òkú sùn ọ̀rọ̀ rẹ bí tó ọba délé bí tó ọba délé á ní mo gbọ́ ẹ̀sùn ni sóò lè tẹ̀síwájú àníkọ́ tẹ̀síwájú lóòótọ́ tẹ̀síwájú ṣe pé kọ̀mpútà lẹ́ lò ní èsì yóò tẹ̀síwájú bíi ta pẹ́ẹ́tà tá ló láyé ìgbà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ dáàbì sẹ́yìn sùn rẹ̀ fún òkú sùn ọ̀rọ̀ ẹ̀dá ti sún mi ní ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀sán tó sún mi kọ̀ rẹ̀ gbọ́dọ̀ ní ojú mi. Ibi tẹ gbọ́dọ̀ ní níbí só lè tẹ̀síwájú ẹ tẹ̀síwájú nígbà tó bá pẹ́ títí a ní kí n fèsì sí màá ní sùn ti tán àkókò a lè jẹ́ kó dáná ló báyìí náà ó mọ̀ pé yóò tó tẹ̀síwájú bàbá ní àfi sùúrù tó gbà áwọ̀ ọ̀dọ̀ mi àní bí ìbò rẹ̀ gbogbo tó sọ kalẹ̀
àdúrà ló méjì àmọ́ náwó àdúrà sí àmọ́ fàdúrà rìn lọ́wọ́ nípa bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ mọ́ tó gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kan tó pásítọ̀ wa wọ́n fẹ́ fi implicate pásítọ̀ fún ara ẹ̀ gan. mo ti ẹni tí ń bá mi sọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ ẹni kéde wá sínú ilé mi bẹ̀ ọkùnrin ẹni ní ó sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ burúkú tí ò sí máa gbọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ dẹ̀ ni wọ́n jọ máa wá ara wọn lọ́wọ́ ìra wọn sọ̀rọ̀ wọ́n ara wọn lọ́lé ọkùnrin ẹni wọn ní ṣọ́ọ̀ṣì náà mo wá dìde mo ní mò ń bọ̀ mo fẹ́ lọ mú nǹkan nù lé bẹ́ẹ̀ lọ́ọ́ sọ pé ẹni tí ń bọ́ sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé ó rí ìkọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ẹ ó rí ìkọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ pé nítorí ọba sọ ló fẹ́ pè ẹ̀gẹ̀gẹ̀ ẹ̀wọ̀n tí pásítọ̀ wí. kò ní sọ pé òun gbé ẹjọ́ wá sọ́dọ̀ mo ṣá wọlé ní wọn tí mo fẹ́ mú tó mo máa ń padà bọ̀ mo ní kí n tó fún ẹ yéésì mo fóònù ẹ kó rìkọ́dù àwọn èsì ọ̀rọ̀ mi ó wà ṣọ́ọ̀kì ayé ò lè mú ọ sàmì mẹ́ta. àwọn kan bẹ́ẹ̀ mọ̀ ń ṣe ní àlàáfíà gbogbo ọ̀rọ̀ náà tí wọ́n ń gbọ́ kò sí kankan tó wọnú ọkàn wọn. The Adamic nature in their life never destroyed. Ìṣẹ̀dá Ádámù tó ń bẹnu ayé wọn kò kúrò bẹ́ẹ̀. Olóṣèlè nígbà tí Jésù wà ní orí òkè gíga. Ìgbà lọ Jerusalem wọ́n máa lórí òkè yẹn, èèyàn gbọ́dọ̀ jábọ́ mọ́. Máa ṣèlú gbé ìyẹn lọ bẹ̀, ṣùgbọ́n Jésù mú orí òkè yẹn lọ fún ẹ̀. Àwọn tó ṣe bí ọ̀rẹ́ rẹ̀ náà wọ́n bá a sọ̀rọ̀ Olúwa kẹ́kẹ́ nǹkan kan wọ́n ti fi ẹ̀gbẹ́ kan Jésù wọ́n wá fi ẹ̀fì ìjìká taari ẹ̀ látòrí òkè kó lè ọ̀rọ̀ kó tó dé sàlẹ̀ nígbà kan taari ẹ̀ òfìfo náà taari Jésù ti gbóra ibòmí náà ti ń gbúrò rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà bí sẹ́ẹ̀ lè gbóra sẹ́ẹ̀ lè rà sẹ́ ẹ̀mí mọ́ kí bẹ́ẹ̀ tó yí ó lè mú kẹ́ ẹ fò kẹ́ ẹ gbóra ìbàjẹ́ pé Jésù kì í ṣe ẹni tí ọlọ́gbé àgbàrá wò ipò ní bàbá rẹ̀ kì í ṣe gbogbo ènìyàn ni mo tó fi sọ ló lè mú ní ọ̀rẹ́ kì í ṣe gbogbo èèyàn ló lè sọ inú rẹ̀ òwe Yorùbá ó ní ẹ mọ̀ fi gbogbo ẹ parí ẹ kẹ ẹ mọ̀ bá jẹ ìwọ ìkorò ló jẹ ìwọ ntòkòrò ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ní lónìí náà ní pé olùwàní kí máa lé pa àlàáfíà pẹ̀lú gbogbo àwọn kì í ṣe gbogbo ẹ̀ ló lè lé pa àlàáfíà fún dákẹ́ ẹnu rẹ tọ́ pé ọ̀rọ̀ ẹnu rẹ máa dá nǹkan lẹ̀ bó tu kéèyàn kó kúròsì bẹ́ẹ̀ tó gbogbo inú rẹ ọkàn rẹ má sọ fún un. ta ni òkùnkùn tó ga jùlọ ayé olè tó so gbogbo àṣẹ ayé rẹ fún ẹnì kejì rẹ torí ẹnìkejì rẹ lè ní ọgọ́rùn rẹ ló tí ò sọ jáde ẹyọ kan ló máa sọ ohun tó rẹ sọ jáde òun náà máa bá ọjà náà máa fa ẹ̀jẹ̀ ẹ máa dé pa àlàáfíà ntọ́lọ́run sọ ni pé o gbọdọ̀ jẹ tó ń dájà lẹ̀ o gbọdọ̀ jẹ ní tó gbọ́dọ̀ ẹnìkan tó lọ kó rẹ lómi ẹni tó lọ burúkú fún ọ lè má jẹ burúkú kó sì pèsè ní gbogbo ẹ̀ tó dáa orúkọ gbogbo náà pé nìyẹn ọ̀gbọ́dọ̀ bá wọn pè é bẹ́ẹ̀ náà máa mọ̀ ní ọmọ lọ́tọ̀ọ̀tọ̀ mọ ọ̀rọ̀ ẹ̀ tó máa bá rìn mọ ọ̀rọ̀ ẹ̀ tó máa bá sọ̀rọ̀ ẹ máa lé àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo láìsí èyí ni ẹ parí ẹ̀ kò sẹ́ni tí ó rí ọ lọ jẹ́ ká láàfin àjọba níbi tó wà níbi tí o bá ti sí wàhálà tí o bá ti sí àwọ̀ tí o sí ìjà àlàáfíà ló ń jọba ń bẹ̀yẹ̀ nìyẹn àlàáfíà náà yóò sì máa bá yẹn pé ẹ sàmì dáadáa bí mo ti ń sọ bọ́ọ̀lù pàápàá ó là á pé
bọ́ bá tiẹ̀ ṣeéṣe tàbí kọ́ ọmọ kì í yàn ló fi wà ní àlàáfíà pẹ̀lú ẹ̀ shut up your mouth. Wọn kò tèmi ìyẹn yàtọ̀ sí òbí. Nígbà tí o ti kí mi ibà mi yóò dìde ọdún ẹ lè kí yẹn gan kọ́ ọmọ báyìí wá. Ṣé gbogbo ẹni tí ń kí ọ nínú rẹ̀ dùn sí ọ? Ṣé gbogbo ẹni tí wọn náà kí inú rẹ̀ dùn sí? Bẹ́ẹ̀ bá ta kí yẹn gbà pé ti fẹ́ náà yé nìyẹn. Ẹlòmíì gan kí ọ kó lè pa ọ́rá nù. Ó súnmọ́ kó lè rásì yìí. Ó súnmọ́ kó lè wé ṣẹ̀fọ̀ ọmọ tó bí. Tọ́ba ṣeéṣe ẹjẹ́ àwọn ìwé Róòmù yẹn kí ló sọ? Ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ 18 Roman chapter 12 verse 18 kí ló sọ? Bí ó lè ṣe. Kí lẹ sọ kí lẹ kà? Bí ó lè ṣe bí ó ti wà ní ipá àti yín. Tẹ̀sítò ó ní gbogbo àti ẹ̀ṣẹ̀ṣe ẹ̀ṣẹ̀ ti pa. Ẹ wò mí tipa kọ́ náà fi ń lọ́rẹ̀ẹ́ tipa kọ́ náà fi ń dá sí ìkan. Bọ́bá ti ẹ̀ṣẹ̀ṣe tó wà ní ipá rẹ̀ if it is possible tó bá ṣeéṣe ni. Yes. Ẹ máa wà ní àlàáfíà Bàbá pẹ̀lú gbogbo ènìyàn. ẹ bó bá ṣeéṣe ẹ wà ní àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn. Tẹ bá wá kí ìṣẹ̀ṣẹ̀ ẹ pé à ń bẹ pẹpẹ ẹjọ máa lọ lọ tí wọn inú tẹlẹ kó mọ àwọn èèyàn ló ṣe jọjì. Tí ẹ bá wà ní kọ́rọ̀ mi bá yẹ ẹ jẹ́ bá ní àdámẹ́ta owó ńlá kan. Àwọn kan bẹ tó kí wọ́n máa wọ níjà gbogbo gbà. Nígbà mo máa fi kó lọ sí ilé mi, mo wà ná àwọn revolution inú wọn kan. Mo dẹ̀ pé ìyàwó mi kalẹ̀ mo ní ibi tá à ń lọ yìí. Mo ní mo rí àwọn òkùnkùn ẹlẹ́mi òkùnkùn pọ̀ mẹ́. Tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ntí mo fẹ́ kí àdúgbò ìjọ ni pé ká wọlé ká lè jáde ẹ̀ka àwọn ẹ̀ka àwọn ẹ̀ka àṣẹ ẹ̀ka àṣẹ mi ò lọ mi ò fẹ́ ọ̀rẹ́ mi ò ṣe kíni àwọn èèyàn mi ò ṣe jọ́jọ́ mi ò fẹ́ ọ̀rẹ́ ká wọlé ká jáde píríọ̀dù nígbà tó jáde wọlé ká jáde ẹ̀rọ sá ẹ̀rọ sá ẹ̀rọ sá là ń ṣe nígbà tó yá ló bu ìbéèrè kí ló dé. Bàbá kan wà tí wàá máa ń gbowó ọlọ́dẹ lọ́wọ́ wa tó bá dẹnu géètì tèmi tó fẹ́ gba owó ọlọ́dẹ ẹsẹ̀ yìí kò tún ọ gbàgbàgbàgbàgbà lóbòkúta gbàgbàgbàgbà lára géètì táàní ní ọba ní bàbá yẹn bàbá yẹn pásítọ̀ wọ ọdẹ wà gbà bàbá yẹn tó bá kọ bàbá yẹn sanwó ọdẹ bí o jẹ owó ọdẹ. Go to the next month. Wọ́n á ní ká máa mú lọ bàbá mú lọ kó náà ní kó máa bá tọ́ yóò tún mú òkúta dẹ́ gbàgbàgbà gbàgbàgbà gbogbo bíbí kíkì jáde. Kìlì mi táà nìyẹn alọ́ ní owó ọdẹ rẹ̀ dà ẹ̀ gbà sá. Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo àti ìwà mímọ́ láìsí ìní kì yóò ṣe tí ó yọ lọ ìbùkún fún lọ́lájà torí ọmọ ọlọ́run láwọn máa ń pè wọ́n ẹsẹ̀ tó wà ní tó bá wà ní àti ẹ̀ tó wá lè ṣe é sí kó o lè pa àlàáfíà kò lè yẹ pé èyí àwọn kan bẹ tí ò ṣe é lè pa àlàáfíà kò ó tún bí oṣù mi gbàgbàgbàgbà ó ti ṣe bí oṣù mẹ́fà tí mi ò sọ ṣùgbọ́n nígbà tó di oṣù kan tuntun dé gbàgbàgbàgbà nígbà tó dé ní bàbá mo ní láti òní lọ tí mo sọ̀rọ̀ yìí ẹ má di ẹnu géètì ẹ mọ́ ẹ fẹ́ wá gba owó mi tí ẹ bá padà dẹnu géètì máa yí àyè lẹ́nu ó ní báyìí ó ní bẹ́ẹ̀ ni mo sọ if you come here again I will surprise you ẹ gba owó yìí kẹ́ máa lọ wá jókòó tẹ máa dẹnu géètì màá mú owó máa wá sí ìpàdé àdúgbò bẹ́ẹ̀ tó ẹ bá kọ́ mi yẹn. O ló bá lọ. The next tí mo bá rí ni pé ohun ẹjọ́ mi lọ sí ìpàdé àti ẹjọ́ ẹni tí ilé ẹ̀kọ́ jù sí mi wípé àwa sọ pé àbá àdúgbò ṣe mọ́.
abẹ́ ti sìn. Bàbá àgbàlagbà kan tá a máa ń ṣèpàdé ilé ẹ̀ ó wá ránṣẹ́ sí mi pé kí n wá tó fẹ́ràn mi àbókìtà pé nǹkan báyìí wọ́n ní wọ́n wá sọ lé mi báyìí ni bàbá yìí sì tí mo fi sọ báyìí fún ẹnì kejì tó lẹ́ẹ̀kọ́ lé tó kọjú sí mi is a gentleman mi ò rò pé lè ṣe kan wọn náà ti sọ́mọ́ pàdé wa o pé ká pàdé ní pàdé ẹsẹ̀ yìí mo túmọ̀ ó ní bó bá tiẹ̀ ṣeéṣe kí ọ sọ pé tipẹ́tipá ní kó mú yàn lọ́rẹ̀ akẹ́jọ́ náà wọlé ara yìí ti sọ́ba ẹ̀ fọ́ọ̀sì mo wá tètè dé pàdé ní ọjọ́ yìí mo jókòó pílà kan báyìí bẹ́ẹ̀ bí ká ṣíṣe pàdé mo kàn jókòó sẹ́yìn pílà yẹn mo kàn jókòó síbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà àdúgbò bẹ́ẹ̀ ni wọ́n dé bàbá kan wá wà lára àwọn àgbààgbà àdúgbò yẹn ó wá gbé lọ́ọ̀ tán tètè dé àwọn àgbààgbà yẹn ti kọ́kọ́ sẹ́tìlì kó tó di pé àwọn èèyàn máa dé ìbílẹ̀ ti wà ní bí pílà mo kàn jókòó forí débẹ̀ bàbá yẹn wá dé láti gbogbo àwọn ní ẹjọ́ àwọn wo náà ní wọn bá àwọn àdúgbò sí méjì wo ni wọn sọ pé wọn bá àwọn àdúgbò sí wọn ní wọn ń bọ̀ pé wọn àti ìdè èkéjì ní ìrẹ̀ tí ìdè ìbílẹ̀ ti dé ìbí kan wà débi ẹ̀yẹ pílà mo forí tì síbẹ̀ because àwọn abẹ́ kéré jù láàrin wọn ìbàbá yẹn bá sọ̀rọ̀ ó ní ẹ̀yìn àgbààgbà ó ní kan tó dé ó ní ẹja dà kájọ fún wọn ẹmọ tó ń sọ ẹ̀yìn àgbààgbà ó bí ẹjẹ ká dà kájọ fún wọn ó ní wọn ta ní wọn gbàgbó nígbà tí bàbá bẹ̀ sí bá wọn ta ní wọn gbàgbó kó ládùúgbò yìí ta ló ní wọn lè ládùúgbò sí èmi náà sì ń sọ̀rọ̀ sí lọ́wọ́ àbò tí sọ̀rọ̀ náà tí ẹsẹ̀ bá wá dà pé ẹ mọ wá làáfíà pẹ̀lú ènìyàn gbogbo àtiwá mú láìsí iyì ọ̀sẹ̀ tí wọ́n dọ̀wọ́ ọlọ́run àti pé ìbùkún ní fún onílájà torí ọmọ náà ní àwọn àgbà nígbà táwa jẹ́ ẹsẹ̀ tán kà lọ yìí kí ni ó máa yẹ wí ẹ bèrè. bí ó lè ṣe. ó ní bọ́ bá ṣe é ṣe ni. bí ó ti wà ní ipa ti yí. ní pátá ní ipa ti yí. ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo èyí. sọ bọ́ bá ṣe é ṣe ni kì í ṣe gbogbo yẹn ló lè wà ní àlàáfíà pẹ̀lú gbọ́dọ̀ báyìí ká ọgbọ́dọ̀ kìí ẹ̀sìn tó a tún kó oníkùpá ní ènìyàn kan sáfù má bàa dá nǹkan kan papọ̀ àwọn náà ti bọ̀ wọn náà fẹ́ dé wọn náà ti bọ̀ wọn náà fẹ́ dé kì í ṣe gbogbo orí ló lé pọ̀jù wọ́n ń wò pé lórí afẹ́fẹ́ wọn gbọ́ nǹkan tí mò ń sọ láìfù ni mo wà àwọn tí pàdé ẹ̀sọ́jú wọn ni yá ọ̀rọ̀ ẹni pásítọ̀ sọ lọ́wọ́ yìí ńgbọ́ yá ti gbogbo ọ̀nà wá dé tó ló pọ̀ náà wá dà pé ẹ pẹ̀lẹ́ o wọ́n mú ẹjọ́ àwọn méjì kan wá nǹkan kan pé kan dìde dúró nǹkan èkejì méjì dúró ìbí náà dìde dúró wọ́n sì mọ̀ pé mo wà ní ẹ̀yìn ìbẹ̀yìn wọ́n ní bó ló ṣe jẹ́ nǹkan bàbá kálá yìí bàbá sí bàbá yìí báyìí báyìí ló ń ṣe lẹ́nu géètì nǹkan kan wọ́n ní ká pólísì ti jáde wọ́n ní pé mi ò tiẹ̀ jẹ́ wọ́n ní wá ń kọ́ bọ̀ ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọ̀yẹ́ kọ́ ọgbà tó ọgbà lọ́rọ̀ rẹ fi rí báyìí. pásítọ̀ jẹ́wọ́ ẹni ọ̀jẹ̀wọ́ nǹkan báyìí báyìí ni bàbá yìí máa ń ṣe tó bá ti débi wọn ní kó má dé ẹnu ọ̀nà lé mi mọ́ tó bá jẹ́ ẹnu wà lóko máa ń wá. mo sùn tó wá yà lẹ́lẹ́ ni pé mo ti wà mímọ wà lẹ́yìn ìbílà mi ní bàbá ilé yìí lórí kan máa dá àjọ pé kàkàlẹ̀ wà láì wà láti bá kàkà ládùúgbò ní gbogbo tẹ́ ẹ bá ní pátápátá ẹ lọ́ máa dájọ́. Bàbá yẹn kú gbogbo ikú yà ni bàbá yẹn kú àwọn ọmọ rẹ̀ kú bàbá yẹn. So kì í ṣe gbogbo ẹ̀ ló jẹ́ ní àlàáfíà ẹlòmíì jáde láàárọ̀ ìbàdẹ́ ní wákàtí ẹni àṣẹṣẹ ní wákàtí sẹ́yìn lọ́nà ní kọ́ lọ́nà kí. Ìdọ̀bálẹ̀ kì í ṣe rẹ̀spẹ̀tì gbà mí. Wọ́n ní wọ́n náà kàn dọ̀bálẹ̀ tí wọ́n ń lóṣù. Ṣẹ́gun ní ọ̀dà. Ìwọ ló mọ̀. Kìíní kan dọ̀bálẹ̀ tí wọ́n ń lóṣù. Àwọn tó wà lóko iṣẹ́ ní àlàáfẹ́ mọ̀ mọ̀ dáná kan papọ̀. Bí Yorùbá ń sọ̀rọ̀ lẹ́yìn tó wá ti mọ̀ pé
tètè yẹra rẹ̀ kì í ṣe pé ó bá yọ bí ó ní wọn ní kàtà tó wọn bá sọ ni kì í dẹ̀ ṣe gbogbo kiri kàdó ní sọ lóògbé tó sọ ẹ̀ fún káàkiri lórúkọ Jésù ló dára fún ọ ó tó bá ṣe kó wà ní ipa tìyín ẹ ká bẹ̀yẹ gé bí ó lè ṣe ó ní tó bá tiẹ̀ ṣe é ṣe bí ó ti wà ní ipa ti yín bó ṣe wà nípa agbára rẹ ẹ máa wà ní àlàáfíà ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. pẹ̀lú gbogbo ènìyàn tó ti gbọ́ báyìí tó bá ṣe é ṣe kì í ṣe gbogbo ènìyàn kì í ṣe gbogbo ènìyàn ó wà nínú ilé ó fẹ́ jáde sí kíchìn lórí tó ń gbó oògùn ìyàwó rẹ àbọ̀mọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ń gbó oògùn sínú ọbẹ̀ tó fẹ́ jẹ ó sì ní papọ̀ ọmọkọ wà ó lè padà lọ jókòó ọmọ ọ̀dọ̀ sì kò jẹ kalẹ̀ níwájú rẹ ó bomi sí ìka ọ̀jẹ́ o ti rí o ọlọ́run ti fi hàn ọ́ ó pẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé kí ló gbé síwájú mi o ní ká máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ní ọ̀fẹ́ bàjẹ́ ní ọ̀fẹ́ kórìí tèmi bá ojókòó tì í lọ́mọ ńlá ọ̀la àmàrọ̀ ọ̀la ni ọlọ́run ní wẹ́kọ̀ọ̀mù rẹ̀ praise the Lord amen. 2 Corinthians 13:11 Kọ́ríńtì kejì orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá yes. ní àkótán ara. lákòótán ara mi. ó fi kó ṣe. ó fi kó ṣe. ó dìgbò sí. ẹ̀jẹ̀ pípé. ẹ̀jẹ̀ pípé. ẹ̀tújúká. ẹ̀tújúká. ẹ̀jẹ̀ onínú kan. so ti bọ ìwọlé kó ojú nínú kan sí gbogbo ènìyàn hàn bá nínú mẹ́wàá sí ọ dé onínú kan mo dẹ̀ ti sọ fún ọ gbogbo ohun tó jẹ́ ọ̀rọ̀ ayé rẹ̀ àṣẹ ayé rẹ̀ yé sọ síta báwọn èèyàn kí pàṣẹyọrí rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kí pàṣẹ lórí ọmọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń jowú rẹ̀ tọ́ ẹ tẹ̀síwájú. ẹ máa wà ní àlàáfíà. ẹ máa wà ní àlàáfíà. ọlọ́run ìfẹ́ àti ti àlàáfíà yóò wà pẹ̀lú yín. sọtìbọ ọlọ́run ìfẹ́ àti tàlàáfíà yóò wà pẹ̀lú yín pẹ̀lú inú kan tó ní olóòótọ́ kì í lẹ́nu àmọ́ kò ní sùn ní ipò ìkà jẹ́ ọlọ́gbọ́n mọ́ kò kú yà mọ́ para rẹ̀ dànù. John 16:33 ìwé Jòhánù orí kẹ̀ndínlógún ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n John 16:33. nǹkan wọ̀nyí. nǹkan wọ̀nyí. ni mo wí fún yín. fẹ́ẹ̀tìbọ́ o Jésù ní nǹkan wọ̀nyí ló ń sọ fún wa. talk to me. tẹ́lẹ̀. kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. kẹ́hìndé bá ní àlàáfíà nínú mi. nínú ayé. nínú bo. nínú ayé. nínú bo. nínú ayé. láàrin ara ayé tẹ ẹjọ́ rẹ̀ ẹjọ́ wọlé tẹ ẹjọ́ jáde tẹ ẹjọ́ kọ́lé sádùúgbò tẹ ẹjọ́ ṣiṣẹ́ kan náà. yes. ẹ̀yin ò ní ìpọ́njú. so ti gbọ́ báyìí ọmọ ara ayé ní disappoint at any time wọ́n lè kó kéésà inú Jésù ló kéde ní wàhálà nínú ayé ẹ̀ ní ìpọ́njú. yes. ṣùgbọ́n ẹ̀tújúká ó ti sẹ́gun ayé. ìdílé olórí ẹsẹ̀ rẹ̀ pàtẹ́wọ́ náà fún Jésù àbọ̀ orí kàkà ìlú nínú rẹ̀. Bíbá ẹ sọ lèdí òyìnbó bọ́ bá ń ṣe ìnáwó àkànbẹ́nu ẹbí rẹ̀ tó pè torí ìwà wọn tí wọ́n bá yọjú náà wá àkànbẹ́nu ẹ̀kú sunu lé pẹ̀lú wọn. Tẹ́gbọ́n lọ kò tẹ́lẹ̀ fún ẹ kókó gbàgbẹ́ bọ́ abẹ́ gbàgbẹ́ bọ́ tí ọ̀yẹ́ wọ́n ó ìbẹ́tì wọn ó hu wọ́n wá ó dẹ̀ mọ́ orúkọ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ kan dà kan ní òkàǹgà rẹ̀ tí wọ́n bá ti ń lọ. Ẹni kaba gbóná kò sí kan tí o lè sí ọpọlọ abẹ kọkọ akéde bẹ kọkọ mo ti sọ fún yín rí dákòjọ bẹẹbi lórí kejì odò èmi ò mọ wẹ ibẹ̀ ní ayé bá ọkọ ní ìwọ ọ̀rẹ́ mi ìkànnì bẹnu rẹ mi ò lè gbé ọ kọ máa fi ẹ̀gún rẹ oró rẹ kọ yìí lè fi ká ọ ní kankan láì mọ̀ pé akéde ń dúró kọkọ gbogbo ó lè wẹ òun ò lè wẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ mọ̀jẹ̀ kan bẹ́ ọ̀lẹ́bẹ̀ ẹ̀yà ntọ́ ọ̀bà nígbà tó lè kọ́ ọ́nà mọ́ gbà á mọ̀jẹ̀ kan bẹ́ ẹ̀lẹ́bẹ̀ orí burúkú
yẹ kalẹ̀ akéèké tó kù wọ́n dẹ̀ lọ akéèké wa rò ara ẹ̀ gbé kí ló ṣe èdè tí mi ò lè lúwẹ̀ bẹ́ẹ̀ ni bá máa gbé lókè odò yọ̀nà máa fi mí sakọ pété bá sọ pẹ́lọpẹ́ ẹ̀ òun ò lè débi tí tó kú dé ó kú díẹ̀ kan bí òdì kejì odò akéèké lọ́ta kọ̀ọ̀kọ̀ ọ̀pọ̀ lóró kí ló dé ikọ̀ ọmọ bínú inú òun lóró wà igun wà tó a ti tètè tó bá ní kó mo sì lò mo sì wọ́n lè do orí wọ́n lè do kó sí omi ọ̀rẹ́ burúkú lọ bá rẹ̀ káàkiri tó ní follow me to love me without which no man shall see God ẹni ẹjọ́ tajà sóbinú rẹ̀ tó sí. inú ẹbí rẹ̀ àti ọ̀pá ọmọ ẹ̀dẹ́dẹ́ ní tán lé sóbinú mọ́tò àti ẹ̀kọ́ sàánù rẹ̀ sẹ́ sàánù rẹ̀ ẹ̀tọ́ kọ̀ láti sí ọ́ náà àánú táàmù rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ kọ̀ láti sí ọ́ níkà ẹgbẹ́ òsókè olùwàjẹ́ kí n gbọ́ ẹ̀sọ́ yìí àdúrà rẹ̀ ṣé kó sì gbà àdúrà rẹ̀ yẹn olùwàjẹ́ kí n gbọ́ olùwàjẹ́ kí n gbọ́ gbà àdúrà yẹn dáadáa. Jẹ́kọ̀rọ̀ ló yé mi. Olùwàjẹ́ kí n gbọ́ ara ẹ̀ tó lọ làjà tí bẹ́ẹ̀ ló tó wáyé gbàgbé yìí jà ẹ̀ máa ń jà náà òun náà fẹ́ lọ wẹ̀lé ètò wẹ̀lé já bọ́dọ̀ nígbà tó wó owó rẹ̀ lójú sára ní sára tó wẹ̀ lówó káàkiri àti mo béèrè ṣé tipátipá ni mo béèrè ara ẹ̀ tó lọ làjà náà sálájà ẹ̀jẹ̀ gbọ́n kàkà lọ́ọ̀bà ìyá tó kúkú ìyá lórí ọmọ rẹ̀ méjèèjì tọ̀lọ̀ tó sáré ọmọ lọ́fẹ̀ fún àwọn ẹlẹ́sẹ̀ tó bá ìyá lẹ́sẹ̀ ayé àti ìyá bíbí lọ rẹ̀ tó lẹ̀ kú ibẹ̀ nágbàgbé lọ sí ìyá rẹ̀ ọlọ́run sàánú fún mi. ìdí ọ̀bà yẹn kí n dá sí má jẹ́ n dá sí ẹ̀sùn ọ̀dàdúrà kàmá lọ. ọlọ́mọdé àdásí ẹtí ọba yẹn ká wẹ́kọ̀mù lé wa ọlọ́mọdé àwẹ́kọ̀mù ọ̀rẹ́ tí ọ̀yẹ́ ká tiẹ̀ sànú fún ọlọ́mọdé àsànú àwọn ànáwó àwọn ọ̀sẹ̀ tuntun lónìí ẹni àṣà níbi mọ̀jẹ̀ àgbàdì yẹn apá ọ̀pamọ́jẹ̀ ọ̀ká wa òní forúkọ rẹ̀ bàbá ẹnikẹ́ni tó ní ìṣòro kan láàrin wa kan tó ń gbọ́ mi ó ra yẹn bí ìṣòro náà àwọn àyè ọ̀ àwọn àdúgbò Jésù Olúwa wa. Adé bí a fẹ́ tàbí láti ṣe ọlọ́run.